kí wa kó àtàárọ̀ lórílẹ̀-èdè Yorùbá. Báwo lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ wa? Ìlú Ṣakí la wà báyà ń padà sí Ìbàdàn. Ọba tó ní wá jẹ́ agúnlẹ̀ ayọ̀. Àwa ti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ìyá wa. A dẹ̀ lọ ṣọ́ọ̀ṣì. Jésù gba gbogbo ògo lẹ́nu. Ifákànyìnsọ́lá wọ ṣọ́ọ̀ṣì. Ọ̀ṣun níkẹ́ lọ yí Jésù lógo. Oloye ló tó bẹ́ẹ̀ o. Kò ní dáa fẹ́ni tí ò ní dáa fún. January to December. So à ń lọ sí Ìbàdàn báyìí. Mo kí gbogbo ẹ̀yin tèmi. Ẹ̀yin ọmọ ọkọ Yorùbá. Wọ́n rò pa àní wá. Àwọn ìyá mi rè o, àwọn ìyá mi Yorùbá nẹ́sì. Àwọn ìyá mi rè. No going back. No going back. Ṣé ti rí? Ó pọ̀ létí. Back to back. Ṣé ti rí? Ó pọ̀ yẹn ó pọ̀ létí. A ti ń bá àwọn bàbá wa kan náà nìkan jẹ́ mídíà ẹ̀kọ́jú síbi kan rí yín náà. Yàgbé yájú kí ló ṣẹlẹ̀? Ẹ bá wọn tèmi sọ̀rọ̀. One love. Yorùbá nation, no going back. Àjọ̀dé Igboho ni o. Yàgbé yájú. Igboho is back. Ó mìtì. Ẹkùn ọkọ Fúlàní is back. Alẹ́ bọ̀ lẹ́yìn Jagunlabi lára wájú. Nínú ọdún yìí, ó máa wáyé. Àṣẹ wà. Ó máa wáyé live and direct. Àṣẹ wà. Ẹlẹ́àgbò. Àṣẹ wà. Ìyá kan ti lọ bá Abọ́lọ́run sọ̀rọ̀ pé ó ń wò wà nílé, a fẹ́ gbà wọ́n ní ìmọ̀ràn. Olóyè Ìgbòho kì í ṣe oníjàgídíjàgan. Bẹ́ẹ̀ni. Kì í ṣapààyàn. Bẹ́ẹ̀ni. Ó ń jà fún ọmọ ọkọ Yorùbá pé kí wọ́n má pa wá mọ́. Bẹ́ẹ̀ni. Orí ilẹ̀ wa la wà. Bẹ́ẹ̀ni. Ilẹ̀ bàbá wa la wà. Bẹ́ẹ̀ni. Káwọn àlejò tí wọ́n máa lé onílé pé kó nílé jáde kúrò nínú ilé ẹ̀. Kọ́ máa mú onílé, kọ́ máa gbé ọ̀bẹ sónílé lọ́rùn, kọ́ máa dú onílé. Ntí Ìgbòho lòun ò fẹ́ mọ́ leléyìí. Ẹ jẹ́ ká support ọmọ wa. Àwa ló ń jà fún, kì í ṣara ẹ̀, kì í ṣe bí ẹ̀, kì í ṣọmọ, kì í ṣe ìyàwó. Àwa náà ló ń jà fún pé kí ìran Yorùbá kí wọ́n yé pa wá nípakúpa. Ẹ jẹ́ ká support ara wa, ẹ jẹ́ ká gbára wa sílẹ̀, ẹ jẹ́ ká gbára wa sílẹ̀. Ìgbòho ti dé padà, kékùté ilé kó para mọ́. Ológìní ti tàjòdè, ọmọ ọkọ ni ṣe náà ní sanbọ́ọ̀dù lẹ́ẹ̀kẹ́ ìṣọ́mọ àlè àbí báwo ni ẹlẹ́hàn. Bẹ́ẹ̀ ni bó ṣe jẹ́ nìyẹn. Ọmọ ọkọ ni. Ẹ jẹ́ ká fìfẹ́ hàn sí, ẹ jẹ́ ká support ẹ. Ẹ ṣé ìyá mi. Ìyá wa báwo ni Ìgbòho ṣe rí ní èdè? Ìlú Ìgbòho tí ẹ ti ń bọ̀. Ó ti dé with full force. Gbogbo ara dẹ̀ support ẹ̀. A dẹ̀ pé gbogbo ọmọ Yorùbá látorí olórí oko wa pátápátá títí dára àwọn gómìnà àtàwọn politicians tó kọ́ support olóyè Sunday Igboho. Tó ń jẹ́ ọmọ ọkọ Yorùbá. Tó ń jẹ́ ọmọ ọkọ Yorùbá. Tí ò jẹ́ káwọn Fúlàní kan máa pa wá nípakúpa. Tó ń ṣẹ̀rù bà wọ́n. Ẹ support wa. Ẹ support olóyè Sunday Igboho. Ẹ ṣé àdúpẹ́. Ìbànújẹ́ ńlá ni fọ́mọ Yorùbá tí wọ́n ń pa àwọn bàbá wa lójú wa. Ìbànújẹ́ ńlá ni. Ẹ wo àwọn ọba wa láàrin ọjọ́ mẹ́ta. Wọ́n dẹ̀ gbẹ̀mí ọba bíi mẹ́ta. Irú ilé ò ṣẹlẹ̀ rí nínú ìtàn Yorùbá. Ìpérú ẹ̀ ti ṣẹlẹ̀ rí nígbà wa kò ṣẹlẹ̀ rí. Eléyìí kí a lè jọ fòpin sí i. Nítorí ti fi di pé wọ́n ti ń wọlé lọ máa mú ọba máa pa ọba. Tó ti di pé wọ́n lọ ń ká ọba mójú ọ̀nà wọ́n ń pa wá. Ọba sójú títì bí ìgbà tán pa òkú olè sójú títì. Ẹ rí pé nǹkan tó lágbára ni. Ó lágbára o. Gbogbo ẹ̀yin ọba wa, gbogbo ẹ̀yin bàbá wa, gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Kẹ́bíọ́lá yín kó gùn o. Àṣẹ. Kẹ́ ẹ pẹ́ fún wa. Àṣẹ. Ẹ bá wa gbogbo ọ̀nà tí ọmọ yín bá gbà ṣẹ̀yìn, ẹ bá wa dáríjì, ẹ bá wa fọwọ́ wọnú ẹ fà mọ́ra. Bẹ́ẹ̀ni. Ọmọ yín ni. Bẹ́ẹ̀ni. Ọmọ yín ni. Ẹ bá wa fà mọ́ra. Kí ilẹ̀ Yorùbá kó wà ní àlàáfíà, òní tó ń jà fún. Ẹ bá wa support ẹ, gbogbo ẹ̀yin governors wa, gbogbo ẹ̀yin senators wa, gbogbo ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá. Ẹ bá wa fọwọ́sowọ́pọ̀ láti fọwọ́ ti olóyè Sunday Igboho lẹ́yìn. Kí a lè lé àwọn tí wọ́n ń pa ìran wa, ká lè lé wọn sẹ́yìn. Oníkálukú ló níbi tó ti wá. Ọmọ Yorùbá là wa, àwọn kì í ṣọmọ Nìjẹ̀. Kí wọ́n padà sílùú wọn. Ẹ ṣé ìyá wa. Àgbò ní tán lórílẹ̀. Mo kí gbogbo ọmọ ọkọ Yorùbá káàkiri àgbáńlá ayé níbikíbi tí ẹ ti ń wò mí. A kú dédé àsìkò yìí. A kú bójú ọjọ́ ṣe jẹ́, bójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ gbogbo wa. Èmi náà ni ọmọ yín ní Ifákànyìnsọ́lá Ọ̀ṣun níkẹ́.
ọmọ ye wa tọrọ ye Ìgbòho mi tìtì lẹ́nu. Omi. In fact ìròyìn ò tá fojú bá o Haúsá ní gan ni yá fi jí mo yá fi jí lẹ́nu mo tún wá dénú ṣọ́ọ̀ṣì pẹ̀lú rọrùn Ìgbòho ṣá ní wá yín tí o gbogbo ẹni bá sọ pé ká ẹkún aṣáájú yín kú ọ̀rọ̀ bí ẹkún kò ní wọ́n nílé gbogbo wọn nítorí pé ohun tẹ́ ẹ ṣe fún wa àmọ́ lóore. Mo kí gbogbo aráàlú Ìgbòho àáfàá Ìgbòho pásítọ̀ Ìgbòho oníṣẹ̀ṣe Ìgbòho gbogbo wọn ló dìde láti àná táwa ti wọ inú Ìgbòho gbàlejò Ìgbòho mì tìtì ẹ̀rù gan bà àwa náà. Mo kí gbogbo wa ẹ ṣé nílùú Ìgbòho nítorí pé láìsí ẹ̀yin kò sáwa ẹ jẹ́ kí ẹ fi ìfẹ́ hàn ẹ wá jẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ rírì iṣẹ́ tó máa Adéyẹmọ ṣe àkàndé èèyàn fúnra rẹ̀. Àwọn ará ṣọ́ọ̀ṣì Ìgbòho ní ìyá Ìgbòho lẹ́ni gan àwọn gan mọ̀ pé àwọn èèyàn wọnú ṣọ́ọ̀ṣì ìgbà débi tí ẹ wọnú ṣọ́ọ̀ṣì gbogbo wọn bá ń wò pa kí ló ṣẹlẹ̀ ẹnìkan nílẹ̀ ò ní wọ ṣọ́ọ̀ṣì mo ní ẹ gbàgbé kì í ṣe bí irú àwa yìí kò sí ìtókàn wa pẹ̀lú pé bá pé ṣọ̀ṣẹ́gbà tí mo wọbẹ̀ ṣé Jésù bá jí dìde ńgbà mo wọnú ṣọ́ọ̀ṣì àbí Jésù bù mí sọ pé kí ni mo wá ṣe nínú ṣọ́ọ̀ṣì ànífẹ́ là ń béèrè ó dáa kí ni purpose ọ̀sẹ̀ ẹ̀sìn tá a ti èyí ṣe tó yẹ pé wọ́n tún wá ń pa wá nítorí ẹ̀ ìgbà tí mo ti lọ làwọn ìyá bí mo ṣe wá bọ́ta làwọn ìyá kan ní ó káre ọmọ ọkọ ìwọ́gbẹ́ ààrẹ wọn ṣọ́ọ̀ṣì mo ní àìhá tèmi wọ́n mọ poni èmi ò sí inú àwọn tí ó ṣe pé wọ́n máa fara ní àwọn ọ̀ràn wọn kí ló kàn mí àdí ibi tó lè débi ìṣẹ̀wà ìtọ́dún fábádé máa lọ tí ò sí ọ̀kan tó máa ṣẹlẹ̀ Ifá ń gbayé lọ gbẹ̀rì o mọ̀ ọ̀tọ̀ lèmi rìn o ọ̀tọ̀ ìfẹ́ lèmi fẹ́ nítorí pé gbogbo àwọn tá à ń sọ iná Ọlọ́run ló dá gbogbo wọn Ọlọ́run ló dá gbogbo wọn kí ló dé ẹ ṣàánú wa náà ẹ̀sìn ti fi yí ọ̀pọ̀lọpọ̀ lórí àmọ́ jẹ́ mo mọ̀ pé sì ò yí wọn lórí ní Ìgbòho mo mọ̀ lédi pé sì ò yí wọn lórí nítorí ìjáàbù lórí gbogbo wọn lọ́nà ṣọ́ọ̀ṣì lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ látàrí bá dọ́ sọ pé Ìgbòho òòṣà pẹ̀lú jáàbù lórí nítorí bó ti ẹ̀ ti rò pé àwọn àfáà wa máa àwọn oníjáàbù kiri títì ni àmọ́ sáwọn àfáà gan ìyí tó gbé fìlà náà ló ń tẹ̀lé wọn lẹ́ẹ̀lẹ́ mo ní yes ọmọ ọkọ yàtọ̀ sọmọ àlè ọmọ ọkọ ó yàtọ̀ sọmọ àlè lóde ń bọ̀ là ń lọ dáàbò ọkọ̀ ẹ jẹ́ ká fìfẹ́ lò ó ìwọ tó o bá ìtì rẹ́gísítà London Yorùbá Nation lọ rẹ́gísítà máa kó pẹ́ torí tó bá pé ó máa dùn rẹ̀. Mo kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu Jagaba of Africa bàbá tíá bàbá ẹkúṣẹ́ takuntakun Tinubu máa bá ṣẹ̀rẹ̀ lọ iṣẹ́ rẹ̀ máa tẹ̀mí lọ́rùn o ọmọ olódò dẹ máa bá ṣẹ̀rẹ̀ lọ. Tinubu kọ́ ló bà Nàìjíríà jẹ́ ń kọ́ nìṣòro Nàìjíríà ṣé àmọ̀pọ̀ ga tiwa náà sọ lánàá àwọn kan ti bà Nàìjíríà jẹ́ wọ́n kàn fi Tinubu dú gẹrẹwu kí wọ́n lè máa pariwo ẹ máa pariwo Tinubu sọ́lẹ̀ ẹ pariwo ẹ sáyọ̀ bàbá Tinubu ẹ bá wa kó nǹkan sí ilẹ̀ Yorùbá kẹ́ẹ̀dẹ̀ tí wa káká máa lọ fọ́kùn wọn Nàìjíríà divine Nàìjíríà fọ́kùn wọn Nàìjíríà ẹ tún wa káká máa lọ Yorùbá Nation now no going back gbogbo owó tó bá ń ṣe iyèméjì pé bóyá kò lè bọ́ sí àti pé kò tiẹ̀ sẹ́ni tó tiẹ̀ máa ṣe iyèméjì mọ́ sí àfẹnitọ́pọ̀lù ẹ̀ bá ti dàrú ṣèbí ṣojú gbogbo wa ni ráìsì ti di 80 something ráìsì dẹ̀ sí lọ 150,000 kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe nítorí pàtí pé ó dìde lánàá gbogbo ilẹ̀ sọ pé kí ni yóò dà lóru ni àwọn àfáà àti ẹ̀sán ní kíni nẹ́kẹ́ ńlá tábà àgbà Yorùbá Nation ṣé Sunday ẹlẹ́bọ ní ọgbà Yorùbá Nation fún wa mo wá fẹ́ bí yín o ó máa kẹ̀tì o sápá tiẹ̀ ti bọ́ pọ̀lọpọ̀ àfáà náà tọ́lá àti ń gbọ́ pé ìjọba èmi ló gàn yìí ẹ bẹ̀rù Ọlọ́run sápájọ mú gbogbo wa ni àìtí rí nǹkan kan àjẹ breakfast wa wòtòwòtò là ń jẹ lọ́wọ́ yìí à ń jẹ wòtòwòtò lọ́wọ́ wòtòwòtò lọ́tún lọ́sì ó ti wá ń di horo sí horo báyìí àìtí rí ṣé ẹ mọ̀ pé a lè dára ẹran kábí ṣe bẹ̀ mọ́ àmọ́ ṣá bó ṣe ń kó le tó kò ní lé mẹ́mi àti pẹ̀láṣẹ lẹ́dùnmarè Ìgbòho gbé wa débẹ̀ o mo dúpẹ́ pé mi ì ṣi adarí tẹ̀lé nítorí lánàá ń pàdé mi tẹ̀lé ọmọ Adéyẹmọ àwọn àfáàfẹ́ bú mi ọpa
kéèyàn wò mí láǹdẹ̀ báyọ̀ dé ebi ló ń pa mo wá dúpẹ́ pé gbogbo ọmọ ọkọ tó rí Ifákànyìn sọ́lá lánàá ọ̀pọ̀lọpọ̀ ní yes ṣé pé ẹni tó ń sọ̀rọ̀ ní ẹni ńlá ló ń ṣe nǹkan ńlá bàbá Èkìtì mo gbé fún yín ọmọ lúkà mo gbé fún yín wọ́n wò mí ọ́tútù wẹ̀ pé ẹlẹ́yàlẹ́ eléyè mi náà rẹ̀ mi jù báyìí lọ bàbá Èkìtì ní in fact ọ̀rọ̀ tó ń jáde ó ṣe déédéé ohun táwọn rí so àwa sígbò ojú tẹni tí ò wà o gbogbo ẹ̀yin pásítọ̀ ẹ kú iṣẹ́ Ọlọ́run àti lálà Ìgbòho gbọ́dọ̀ wálé àti lálà gbò ṣé àmọ̀ pé mi ò fún yín lésì mi ì fún yín lésì kò sí nǹkan tó máa ṣọmọ Adéyẹmọ nítorí pé ó wá buyẹ̀pẹ̀ kẹyìn sí yẹ lójú ni gbogbo àná àdàdẹ máa gbẹ̀yìn arúgbó wa Ìgbòho yìí tí o a wà nílùú Ṣakí lọ́wọ́lọ́wọ́ báyìí ìlú Ṣakí la wà à ń sinmi ni o ẹ wọ àwọn security wa lọ bìbà gbogbo wọn lọ bìbà mo kí gbogbo ẹ̀yin security àwọn iron lady gbogbo wọn ló ṣiṣẹ́ ìfẹ́lódùn security wọ́n gbìyànjú wọ́n ṣe bẹ́ẹ̀ iron lady security àpapọ̀ kíkanjú gbogbo wọn bẹ́ẹ̀ wọ́n ṣe iṣẹ́ àwọn àmọ̀tẹ́kùn sójà ọdẹ irú èmi Fákànyìn sọ́lá òòṣà yìí náà èmi náà tún débẹ̀ mo tún ṣiṣẹ́ ló bá tún tán láti ẹni pásọ̀ náà wọ̀nyí ṣòòṣà wọn mọ̀ pé ẹni oríṣà dáná ń pè lóòṣà wọ́n ti da èdèrú mọ́ wa lójú wọ́n ti fi ẹ̀sìn wọ́n ti fi túnú ọpọlọ wa ṣiṣẹ́ sí ibi tó yẹ kó iṣẹ́ wrong side ló ṣiṣẹ́ sí irú èmi ń sìn èmi ò tí ì rí baba ńlá kú ẹlẹ́yà kan tí máa bọ́ta tó máa lóhun Fákànyìn sọ́lá àwọn tí wọ́n dẹ̀ kú bò lórí wọn á lọ lọ́rùn pa ni àmọ́ ṣárú èmi báyìí ọmọ ọkọ Yorùbá lèmi ó pọ̀ létí náà èmi tó ṣe pé ọmọ Ọ̀ṣun ni mí Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ Olóye àjù awẹ́dẹ kó tó wẹ̀ mọ́ ọlá èmi tó ṣe pé orí tèmi ti pé tí mo ti mọ̀ pé góòdì nìran mi gbé dání tí mo dẹ̀ mọ̀ pé àwọn funfun náà overthrow àwọn ọ̀ràn mi tó fẹ́ gba góòdì ọwọ́ wọn orí mi yá àti pé ọpọlọ mi ṣiṣẹ́ ìwọ má dira o ikú pa ẹ́ má dira ṣọtúgbọ́ má dira ikú pa ẹ́ a mọ̀ pé tí Ọlọ́run bá ṣe tá àti gbẹ̀mí ẹ̀dá kò sí ohun tó kó mọ́ra lásìkò bá ti tó máa lọ àmọ́ ṣá má fọjọ́ ọlọ́jọ́ lọ là ń sọ fún ẹ kórìí ẹ lọ pé torí wọ́n ti sọ fún ẹ pé ayé yìí ẹ̀wọ̀n ló jẹ́ fọ́dígbàgbé òdodo kì í ṣe bí irú títí wa ilé ayé yẹn enjoyment ló jẹ́ inú fún èsì ni mo wà o àwọn ìyá àlùbáríkà mo bá wọ ọkọ̀ pẹ̀ṣẹ̀ ti rí wọn àwọn ìyá wa tí ò bá lé jẹ́ tán ọ̀dọ̀nà rù àwọn ìyá wa tán fànà bè ní jẹ́ táyé wọn fi nítumọ̀ sí wọn so Ifákànyìn sọ́lá náwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ ẹ má lọ rò èmi ò ń ṣe mo ti sọ fún yín pé mi ì ṣẹgbẹ́ yín tí n bá ń sọ n bá sọ pé mi ì ṣẹgbẹ́ àfọlẹ́ Yorùbá ẹ ti rí pé ó jura wọn lọ so fún díẹ̀ yìí Ìgbòho ro tó a wà nílùú Ṣakí báyìí a kàn ń ṣe fàájì ní kó tó di pé a máa lọ ojú òní tì wá èmi wá Ìgbòho mo gbọ́ sí Ìgbòho torí wọn ò gbọ́dọ̀ ròyìn irú bíbà yìí fún mi kí ni mo fẹ́ fi kún wọ́n bá ròyìn bí fún mi bàbá mi ààrẹ ànàrúfù gan àwọn gan ń ṣe kí ni wọ́n ń ṣe fàájì káàkiri ojú òní tì wá àánú abáwa rìnrìn àjò ayé wa Yorùbá nation are not going back ìwọ tó o bá ì tí rẹ́gísítà lọ rẹ́gísítà o nítorí pé orílẹ̀-èdè yóò fẹ́ gba ìtúsílẹ̀ àbí bí wọ́n ṣe ń kidnap àwọn èèyàn wa ṣé ó tẹ́yìn lọ́rùn ni ìgbà tí mo lọ sọ́jà ní nǹkan bíi 2 weeks ago tí mo ní mo fẹ́ lọ ra ẹ̀wà àpò ẹ̀wà ńlá ó pè fún mi ní 110 kékeré ó sọ pé 67 mo dẹ̀ bọ́ sáàrin ọjà mo bá mi ní 75 ní kékeré yẹn mọ́nàdé sọ fẹ́mi Fúlàní yẹn sọ pé alájà if you wan buy am today o if you come on Monday you will buy am 100,000 120,000 nílùú tó lọ́ba tó níjòyè nílùú bàbá títí wa ṣó dáa àtúmúkárí wọn náà ti ṣe oúnjẹ mọ́hùn wọn gbóúnjẹ wá ẹ má gbóúnjẹ yín wá ibi ò lè pa wá kú Ìgbòho ṣàìjẹ́ ìtẹ̀síwájú mo kí gbogbo ẹ̀yin fọ́ọ̀sì mi látòkè délẹ̀ mo kí gbogbo yín àwọn ọmọ ogun pọ̀ lọ bìbà wọ́n pọ̀ lọ bìbà jẹ́ ń bọ́lẹ̀ kì í ṣe fídíò díẹ̀ ẹ jẹ́ ń bọ́lẹ̀ ń dún mọ́tò ṣé ẹ ti rí àwọn mọ́tò wa ló tò lọ báyìí ṣé rí lẹ̀ṣẹ̀ rẹ̀ nu ọkọ́ iná àwọn ọmọ ogun kan ló ń bọ̀ yìí àfáàtì ẹ̀tún làwọn
àwọn bá gbé tẹ́sibí sọ̀rùn àwọn ọmọ ogun wa náà lélẹ̀ gbogbo ní ṣe ni Jésù gbogbo ní ṣọ́ọ̀ṣì yẹn lénìí o Ọlọ́run àwa adé ṣọ́ọ̀ṣì o kò dẹ̀ sí ọ̀kan tó ṣẹlẹ̀ adé ṣọ́ọ̀ṣì lénìí adé ṣọ́ọ̀ṣì àwọn ìyá kan olúwa kan náà ní inú àwọn ọmọ ogun Ìgbòho náà ní so agalanti o kò ń ṣeré o kì í mọ̀ ń ṣeré ẹ rí àwọn bàbá tó wà ní mọ́tò ìwọ́n rẹ̀ kẹ́ ni wọ́n rẹ̀ kẹ̀kẹ́ wọ́n wò ṣáàrí kò ń ṣeré rárá confam náà gbé dání èsì bá kọjá máa wọn orí yín ti burú ká wà lórí ilẹ̀ bàbá wa ká tún máa bẹ̀rù kí ló dé kí ló ṣẹlẹ̀ kò sí ọ̀kan ní pé lọ tó tiẹ̀ fún Múfákàn Ìṣọ́lá tó dira ìyá ti gbọ́ àwa jẹ jíjẹ amú mímu amú bíbọ̀ tó ti yẹ àwọn òkú rí pẹ̀lú ẹ̀sìn títí wa ọpọlọ tí wá ṣiṣẹ́ o àwọn ìyá wa ni so wá dúró akọ̀ ń sinmi ni à ń sinmi ojú òní ti wà kí lẹ fẹ́ lọ ra màmá ok ṣe é ti rí ìlú Ṣakí àbíbóláwà yìí gbọ́dọ̀ ń pe bínú dédé wọ́n ní tèdè lélẹ̀ ó yẹ kí n lè mé dédélé tèdè ló ń pe bí o a wà ní tèdè lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ọmọ Ìgbòho wọn gallant wọn ọ̀gá tó dúró rárá àwọn eléyìí dúró rẹ̀ wọ́n yàtọ̀ sáwọn ṣàkúṣàkú èèyàn ẹ gbàgbé ọmọ Ìgbòho kan náà lélẹ̀ àwọn tí ẹ̀ fi fẹ́ẹ̀sì ṣe yankee kálukú kan jayé ọlọ́ba bàbá wa Tinubu ẹ máa báṣẹ́ yín lọ àti ẹ̀ ń jọ yín gan ibi tẹ́ gbé wa dé ibi tó dáa ni wọ́n gbé wa dé bẹ̀ gan ibi re ni ọmọ olódò dẹ fún rẹ̀ ẹ tẹ̀síwájú ojú òní ti wà àwa ń tẹ́dẹ́ àáfà so kí lè ṣe má má bàa mú mi ẹ wò níbi tá a bá dé yìí gbogbo ẹ̀ ló ń ṣe lọ yẹn sáwọn tó bá wọn tó sì bí náà ń fi ojú òní tiwa mo sì wà ní láìfọ àánú abáwa gbé so ojú òní tiwa o gbogbo ibi tá a bá ti dé àánú abáwa gbé á dẹ̀ bá wa rìnrìn àjò ọmọ Yorùbá ẹ jẹ́ ká fira wa ṣọ̀kan ẹ jẹ́ ká fi ara wa ká fi ṣe ọ̀kan ẹ jẹ́ ká fira wa ṣọ̀kan ojú òní tiwa àánú á dẹ̀ bá wa rìnrìn àjò àánú á bá wa rìnrìn àjò mo tún rí àwọn nǹkan kan tí ò tiẹ̀ yẹ kí n tiẹ̀ tí mi tiẹ̀ expect pé mo tiẹ̀ lè rí nílùú Ìgbòho adé ààfin kábíyèsí lánàá àwọlé síbẹ̀ ìwọ̀nba fóònù mi tó ti run down ó yẹ kí n ṣe live bọ̀ fóònù mi ti kú ń gbà ẹ̀ inú àwọn ọmọ ọkọ Yorùbá kan náà bá mi wá kọ́ọ̀dì lọ torí mi ìlú chájà dání mo rí nǹkan pàtàkì lára kábíyèsí torí inú kábíyèsí náà dùn kábíyèsí ìlú Ìgbòho ò kéré nú ayé o gbogbo owó tó wà lórí social media tó ṣe pé ní ara ẹ ló ṣìrì tó ì tí mọ́lá tó ń sọ pé Ìgbòho ò ní èèyàn lẹ́yìn Ìgbòho ò mọ̀ èèyàn Ìgbòho ò dáyàn mọ̀ tọ́ọ̀gì ni Ìgbòho ń ṣe tọ́ọ̀gì o aláàánú mẹ̀kúnnù ni ọmọ bàdẹ̀ tún ni bàbá kábíyèsí jẹ́ kó yé wa lẹ́ni pé tó bá ṣe pé ìyá olóyè bá jẹ́ ọkùnrin òun ló yẹ kó wà lórí àléfà táwọn wà pé tọrọ ọmọ ọba ni ó yá ṣe ti rí so ojú òní tiwa o àánú á bá wa gbé ọlá gangan la máa ṣe kí ni wọ́n máa gbé wa débẹ̀ lọ́la ẹ̀ Òṣùpá Sáídì ń bọ̀ ọba orin ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa ọ̀làjúdé làwa gbàgbé àṣà ìdílé wa civilization ló jẹ́ àgbàgbé gbogbo àdáyébá ọbọrin wa. ṣé ẹ ti rí Òṣùpá ń bọ̀ lọ́la màá gbé yín débẹ̀ máa.